ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwọ́ inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ojúmọ́ ire ni ilẹ̀ tó má wà lẹ́ni o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà ńlá ojúmọ́ ire ni olójúmọ́ ire ni o ojúmọ́ ire ni ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni àní ilẹ̀ tó má wà lẹ́ni o ojúmọ́ ire ni ọ̀nà ṣí ọ̀nà ńlá ojúmọ́ ire ni. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ọmọdé, mo kí àgbà, mo kókùnrin, mo kóbìnrin, mo kí gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá mọ̀ àwọn ojúlówó ọmọ Yorùbá mọ̀ àwọn ọmọ àlédèmọ́ra wọn. Wọ́n ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iyì ọmọlúwàbí, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iyì ọmọkùnrin, ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ la fi ń dọmọlúwàbí àtúndúlówó ọmọ ọkọ mọ̀. Mo ti sọ́rí pẹ́ni ọlọ́run ọba mi fún òun lọ́lọ́run ọba mi yàn, ẹni ọlọ́run ọba mi yàn òun lọ́lọ́run ọba mi pè, ẹni ọlọ́run ọba mi pè òun ló ṣe lógo. Mo ní ká fi ohun tó wó ká fi wé o. Ebi ilẹ̀ Yorùbá ṣe tóbi tó. We have more than 80 million of Yorùbás tó wà ní ká má ka àwọn tó wà lẹ́yìn òdì sí. Tá máa ń tàn wá ẹ má jà tara wa, mo ti máa ń sọ̀rọ̀ yẹn tipẹ́. Àìmọye sẹ́sọ̀ tó ń ṣe kírú àwa ìwé tí wọ́n kà wá táwa gan kára wa. So we are more than 80 million Yorùbás. Èrè ìdí tí àwọn yìí fi gbógun láti pa wá mọ́ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lónìí. Ẹ máa bá mi mẹ́sàgì thank you God bless you. Ẹ jẹ́ kí n rí mẹ́sàgì yín kí la fi ń dọ́mọ ọkọ ọmọ. Mo ní bí ìran Yorùbá ṣe tóbi tó, bí bàbá wa pa Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bí wọ́n ṣe lórúkọ tó Fúlàní ò bẹ̀rù wọn. Ẹ má bínú pé mi ò kí yín pé kú ìsinmi èmi ọba mi Èdùmàrè á fún wa ní ìsinmi láṣẹ Olódùmarè. Ọ̀sẹ̀ yìí máa sàn wá, à á ṣẹ́gun ọ̀tá alẹ́, à á ṣẹ́gun ọ̀tá òde, à á ṣẹ́gun gbogbo àwọn ọmọ àlè tí ń jáde síta tí ń tùtùkùtù lórí ọ̀rọ̀ Kóòtù Òjíire. Mo ti gbọ́rọ̀ amúgbó kan láàrẹ̀ pẹ́sẹ́ńtì Ìgbòho sọ pé òun ṣe kíní náà òun ṣe gbàgbà òun ṣe kókó bàbá ṣáṣá. Ẹ̀yin bàbá mi lẹni ká má dà sí wọn, ká má dà wọn lónìí, ṣùgbọ́n mò ń sọ wípé tá a bá dá wọn lò àwọn náà rò pé ojú ọ̀nà náà wà. Mo ṣe ṣó kan lánàá pé ọmọbìnrin kan jáde síta oníṣẹ́ńdè Ìgbòho wọ́n ti gbé èèyàn nílùú ẹ̀ wọ́n ti ṣe gbá wọ́n ti ṣe kókó bàbá ṣáṣá. Janu títí janu. Ilé dúkù tí ó sọ, ayé ilé ilé dúkù tí ó sọ, ẹni tá a bẹ́ lórí tó tún jẹnu yẹ. Ilé dúkù tí ó sọ. Mo sọ lánàá mo ní ijó tí ò tí ì tọmọ Yorùbá jó. Tọmọ tápà tó ṣaṣojú agbo. Ó ṣojú mi fèrè ọ̀rọ̀ àbùkù ń bọ̀. Mo ní ẹgbẹ́ jẹ́ borí ẹgbà fọlọ́run ẹgbà fẹ́ni tọ́lọ́run bá mi gbé fún. Ìgbòho lọ sí Ìgbòho ọmọ ọkọ tó forúkọ ìlú ẹ̀ sorúkọ. Má jẹ́ kí kó lè yé wa dáadáa. Májàsọ́lá lọ sí Ìgbòho ní ìlú tá a bí. Táwọn kan rò pé kò ní lè lọ àfẹnú. Mo ní Májàsọ́lá láti lọ fi ẹnu wúgẹ́ẹ̀tì ní Ìgbòho. Janu títí lọ fẹnu wúgẹ́ẹ̀tì ní Ìgbòho.
ọmọ Adéyẹmọ ṣe kí ni ó fẹnu wúgẹẹtì ní Ìgbòho ibi tí Ṣèyí Mákindé ní kò gbẹdọ̀ lọ ó tún lọ́bẹ̀ à ń kí à ń sà ẹlẹ́ẹ̀mẹ́ni tó kú ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè lẹ́tà mélòó ni Sunday Ìgbòho kọ ẹni tó mọ̀ káwọn ọba lè lè bá fún nǹkan lẹ́tà 1 billion wọn lè dáhùn lò ẹni tó mọ̀ pé tó ń gbóhùn bá kọ lẹ́tà trillions all the governor of Yorùbá làwọn wà ní ẹ̀dá lóhùn most especially our Ekiti here because we know he's a useless man he is looking for more but ọmọ ọkọ dìde wọ́n ti ń fi àfikún máa gba nìkan rí òun mú gbá òun máa ń fò híhíà òun máa ń ṣe gbá híhíà ọmọ Adéyẹmọ dẹ̀ ń wò wọ́n ó ń wò wọ́n ó wá lọ sí Ìgbòho pé ìlú bàbá òun lélẹ́yìí ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ lọ ó sọ̀rọ̀ bọ̀ gbogbo yín náà lẹ́rìí he now give them 2 hours 2 hours bó ṣe ṣọwọ́ náà ni ìka májàfẹ́lá ká gbòdìdì tèmi lọ náà ni mo dẹ̀ ní kọ́mọkùnrin bí ọṣẹ fún mi kò bí ọṣẹ fún mi sódìgbà tí n bá jí odidi kọ̀pìtì aṣọ ẹ̀kan ni mo ní kó gbé ọṣẹ fún mi lára àwọn aṣọ ara àwọn ọ̀gá wa kan lélẹ́yìí ìjọ yìí ó wọ̀ ní ọ̀gá máa mú aṣọ yìí eré lọ̀gá pé ọ̀gá èmi máa mú aṣọ eléyìí àwọn ayẹta àti tèmi lẹ̀ ń wò yìí àwọn àjẹsára àti tèmi lẹ̀ ń wò yìí a ní kí má gbàsọ́lá gbé ọṣẹ fún mi náà kọ́mọ kéèyàn máa bọ̀ kílẹ̀ máa rọ́ he give them 2 hours. It's not money in news again, all of you. Láfíà tó ṣe tó ń release 2 hours. Brother Wisdom, Mr. Wisdom, ọgbọ́n yín ò ní jọba, continue. Ìgẹ́gà ṣe bí ó yẹ kẹ́mi náà wà ń bẹ̀, but ó yí Ọlọ́run. He give them 2 hours nígbà tí fídíò yẹn jáde síta. Nìkan pè mí. Ẹ̀lọ́ ṣé wọ́n mú bàbá Èkìtì? Ọ̀gá yín ti tún tùtùkùtù. Ohun tẹ́ ò lè ṣe, ohun tẹ́ ò lè gbà, ohun tẹ́ ò lè ṣe kíníkan. After that wọ́n tún rìlíìsì fídíò tí wọ́n fi rí wọn nínú Old Ọ̀yọ́ Park èmi náà wá pé mo níyà tí rí fídíò tó ṣe jáde síta ó ní fídíò èwo mo wá jù sí wá ní bàbá Èkìtì kí ni ń bẹ láyà ọmọkùnrin náà kí ni ń bẹ láyà ọmọkùnrin náà mo ní Sunday Igboho iṣẹ́ ordinary èèyàn kì í ṣe èèyàn mo ní tí ń bẹ láyà ẹ pọ̀ àwọn bàbá wa Ògèdèngbé Agbógungbòrò àti gbẹngbẹ lójú ogun wọ́n ti darapọ̀ mọ́ all the Ìbàdàn warrior wọ́n ń bẹ nínú Lísàbí Agbègbè Àkàlà ó ń bẹ nínú Sódẹkẹ ó ń bẹ nínú àwọn Èkìtì warrior all the warrior that we have in Yorùbá land nígbà tó lọ́rùn ní pé ẹ̀yìn wò ilẹ̀ Yorùbá tí mo fún yín ogun tó yẹ kẹ́ ẹ jà abẹ́ ẹ̀ mọ̀ pé ẹni tó bá ti lógo àmọ́ lógun ẹ wá dà àwọn ọmọ yín sí old god àwọn yẹn ló wá para wọn papọ̀ náà ṣí ara wọn papọ̀ bọ́n ṣe ní kí Sunday Igboho lárúbí yẹn náà bá kó sínú Sunday Igboho lọ́lọ́dúnrún ló bá ti lẹ́yìn ẹni ṣé mo wà ń bẹ̀ olójú àlá ni mo ti rí. ó jura wọn lọ. In the issue of the Yorubas, Sunday Igboho is number 1 kí àwọn Fúlàní ìbẹ̀rù. Sunday Igboho is number 1 go and ask. Bí bàbá wa Awólọ́wọ̀ ṣe lágbára tó, wọ́n ṣe halẹ̀ tó, bí ògo wọn ṣe tàn tó, these people did not fear bàbá. But Ọlọ́run fún wa ní ọmọ kan. Bí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ títí ẹ̀ I want to use this boy to liberate the Yoruba people. Ìkẹjà láàárẹ̀ ó ń fẹ́ ní lúgẹ̀tì kiri gbàkan ló pẹ̀lú Yorùbá nation náà ó ti di Yorùbá APC ṣé ọ̀gá yín ò ṣe PDP
ibo ló ti rí pipe oil gbà ọ̀pá epo tó gba 6 billion iṣẹ́ wo ló ṣe tó fi rí owó náà ṣùgbọ́n ọ̀dà Jonathan ní PDP tí ò bá ṣe PDP ṣe wọ́n á gbé fún àló jura wọn lọ ó jura wọn lọ Sunday janujanu Sunday Afẹnuwu gate Sunday the Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà Fẹnuwu gate the janujanu ó lọ sí Ìgbòho in the palace of kí lorúkọ Oníbodè oyè bàbá wa tó wà ńbẹ̀ ẹ mọ̀ kọ́ba mẹ́ta ló wà ńbẹ̀ ó lọ sọ́dọ̀ bàbá wa Oníbodè ìkáàdì Fúlàní meeting Fúlàní leader ọmọ ń tu bí ejò ń fẹnu wú géètì yẹn lọ ni mo ti sọ bí Sunday Igboho ṣe máa fẹnu wú géètì gbogbo àwọn ọ̀tá wa nìyẹn ó ń ja ẹnu yẹn lọ bó ṣe ń ja ẹnu là ń rí the spot we tí ó bá ti lè fẹnu ja tó bá ti ja ẹnu báyìí achievement will come after the tó bá fẹnu ja ẹnu tán bó dẹ̀ jẹ́ pé wú géètì náà ni níbi tí ọ̀tá sápamọ́ sí Abúlábí máa wú géètì yẹn achievement will come mo láyọ̀ láti sọ fún yín àwọn tí Sunday Igboho torí ẹ̀ fún wọn ní 2 hours wọ́n ti release wọn. Igboho Afẹnuwu géètì òní sá ájà ẹnu ẹ̀rù ní bá Fúlàní kò pé 2 hours ẹ̀rí ti wà ńlẹ̀ ẹ̀rí wà ńlẹ̀ nígbà tá à ń pè lánàá wọn ni wọ́n ti release wọn àwa ní kárí ẹ̀rí kán lè mọ̀ níbi tó ti lọ kó wáyé ṣé ẹ wá wọ̀nyí ṣé ẹ wọ̀ Ìgbòho ti tó wọn dé ọmọ ọkọ lọ ń wòye ọwọ́ ṣé ẹ rí. níbi tó ti ń bọ̀ nìyẹn o ẹ̀ tó wá wọlé yìí níbi tó ti ń bọ̀. Ìgbòho ló ń dì mọ́ yẹn òun ló ṣe ẹ̀rí ló wà láàrin wọn òun ló ń dì mọ́ yẹn ó ṣeun ó ṣeun ó ṣeun kíá ọmọkùnrin ti sọ wípé 150 million 150 million tẹ́lẹ̀ fẹ́ gbà ó ti láwọn ò ní o ó ti láwọn ò ní o pé kán ẹ lọ dá owó yẹn láàrin ara yín I give you 2 hours bó ṣe sọwọ́ náà rẹ̀ lé 2 hours èmi mà pé Sunday Igboho rántí Awólọ́wọ̀ ni abẹ́ ti gbàgbé pé lóko bàbá Awólọ́wọ̀ lélẹ̀ Májàsọ́lá rántí Awólọ́wọ̀ ni 2 hours. Ẹgbọ́n ta ló yẹ ká tẹ̀lé láàrin ẹni tó ń fẹnu wú géètì láàrin ẹni tó ń ja ẹnu tàbí ní resort yàtọ̀ sẹ́ni tó ń wú agbádá kiri tó jẹ́ pé ńgbà tá máa rí ibi tọ́ba ìlú ti ń la ṣú láti lọ bá orin Yorùbá kan náà dẹ̀ rí pé jagunjagun ló ń bọ̀ o. Bàbá Òbí ó modernize dáadáa jagunjagun ló ń bọ̀ o jagunjagun ló ń bọ̀ o olórí ogun kò gbẹdọ̀ kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀ aṣíwájú ogun èèmọ̀ gbẹdọ̀ kẹ́yìn ogun jagunjagun ló ń bọ̀
Sunday Igboho ò ní jókòó sínú AC kó ní ẹ̀yin ọmọ ẹni lọ. Ta ló tún pè? Mo sì ń bọ́ lọ́wọ́, mo ń bọ́ lọ́wọ́. Ẹ ṣe à ń gbọ́ mi bí mo ṣe ń kọrin mi. Màá dá yín lóhùn létà, màá dá yín lóhùn létà. Ẹ ṣáà rí pé ó dura wọn lọ, ó yàtọ̀ síra wọn. Téèyàn bá ń fẹnu tó ń ja ẹnu tá a mọ̀ pé janujanu lélẹ́yìí, tí àwọn tó ń ja ẹnu síta dẹ̀ ń rí àṣeyọrí. Ṣó ṣẹlẹ̀ rí kí Fúlàní jiyàn gbé kẹ́nìkan dẹ̀ dìde síta pé mo fún yín ní 2 hours. Nínú fídíò tó ṣe lánàá ó ní a ti tíráàkì wọn débi báyìí, òru náà gbé kúrò bẹ́ẹ̀ wọ́n gbé lọ sí ọ̀dọ̀ baálẹ̀ kan báyìí. Ó ti wà nínú igbó yẹn láti ọjọ́ Wednesday. A tíráàkì wọn débi báyìí, wọ́n ti gbé lọ sọ́dọ̀ baálẹ̀ kan báyìí. Wọ́n kọ́kọ́ láwọn fẹ́ gba 300 million. Wọ́n wá gbé wálẹ̀ sí 150 million. Ó ní 150 million yẹn àwa ò lówó kankan tá a fẹ́ san. We have no any money to pay you, and I give them 2 hours. Ó gbé lójú Awólọ́wọ̀ síta fún wọn. 2 hours. Àtàlẹ́ àná ló ti yẹ kí n tó ẹ̀ síta ní dátà ni. Bá má jẹ́ kẹ́ ẹ̀ sùn mọ́jú pé ọmọ ọkọ tuntun jánu ó tuntun ní achievement lára CV Sunday Igboho nìyẹn, ó tuntun increase, ó tuntun gba PhD, another PhD again. Mo sọ nínú ọ̀rọ̀ mi kan, mo ní tá bá fẹ́ dàyàn sílé iṣẹ́ wọn á ní kó lọ mú CV ẹ̀ wá, wọn á máa wò ó àwọn ibi tó ti ṣiṣẹ́ rí, àwọn tó ti ṣe rí, àwọn tó fi ṣe rí, that make him qualify, that we can rely on. Èyí tí Sunday Igboho tó ṣe lánàá àti tó include sínú CV ẹ̀. Kí ni ká sọ nípa títẹ̀lé? Bọ̀tí nínú CV yín ẹ̀ ń kọ́ lẹ́tà kiri ni. Nínú CV ti yín, you know how to collect letters. When you know that àwọn tó ń kọ letters yìí, they will never reply you because they know you more than yourself. Ṣùgbọ́n ọmọdé yẹn mọ́ gbọ́, ó ní nígbà táwọn bàbá wọn ò kó pé ègún wọn lẹ́sẹ̀. Nígbà táwọn bàbá yẹn rí pé odidi aláboyún Sunday ohun tó ń ṣe ní Ìgàngán, Sunday ohun tó ń ṣe ní Oǹdó, ohun tó ń ṣe ní Èkìtì, ohun tó ń ṣe ní Ògùn, wọ́n mà ti ń ṣe nílé bàbá ẹ̀, wọ́n mà ti ń gbà wọ́n yẹn. Ọmọ fò sí mọ́tò pam. Màá pè yín padà sà, ọmọ yín náà ló ń dábìlà. Àwọn tó ní ojúmọ́ tìyín tójú ọdọjà tó jà wọn lójú ń tì. So it is excellent performance for Chief Sunday Adeyemo Igboho. Bàbí àfáàsínú. Ẹ káàárọ̀, kí lẹ ní Ìgbòho ṣe? Ṣé tó kájú ẹ̀? Wọ́n ń gbọ́ yín lórí live video. Ó kájú ẹ̀, ó sàn.
Gidigidi mo bẹ jẹ ókè ìgbà tó wà lánàá ṣe wà lọ́dọ̀ wọn ni. irọ́ mi ò sí lọ́dọ̀ wọn mi wà láìpẹ́ ń sí ni. ókè. àwọn tó kú ní 2 hours wọ́n ti dá àwọn yẹn padà. ó fún wọn ní lógo bàbá Awólọ́wọ̀. Yes. kárí ẹ̀rí lẹ́ ń gbọ́ yẹ o wọ́n ti kó wọn dé o ṣé fídíò bí táwọn yẹn ti dé ṣe ẹ̀jẹ̀ ti rí táwọn yẹn ti ń dì mọ́. màá sẹ́ndì ẹ̀ sí ẹ̀ ń sí bàbá mi ó láàdù bí àṣà àfáà sínú. kábíyèsí Ọlọ́run. bó ṣe sọ lójú wọn yẹn ní mọ̀ bá ṣe ìgbà tó sọ tó sọ pé òun á padà wá òun á wá gba gbogbo ẹni àwọn sáà sì ní àdé tó bá máa bẹ̀. àwọn fúlàní yẹn lápẹ́ àwọn pẹ́ wá kò sẹ́ni tá gbà wá. ṣé ẹ mọ̀ pé ó sọ fún wọn ó ní wọ́n kọ́kọ́ gbé wá sí wọ́n kọ́kọ́ ní àwọn gba 300 million wọ́n wá gbé wá sí 150 ó ní 5 naira òun ò ní 5 naira tó yọ àwa ò ní fún yín o ẹ dáwọ́ yẹn padà ó jura wọn lọ abá sínú bó. ìlú bàdé bí ṣẹ́jà ní ṣé wọ́n lè bẹ́ẹ̀ bìyà ẹ̀jẹ̀ kó sọ fún àwọn fúlàní pé 2 minutes. ìlú bo lẹwà abá sínú ìlú ọmọ ìlú bo ni yín. ọmọ òwò ọgọgọ ni mí ọmọ bíbí ọwọ ni mí wà Àkúrẹ́ mo gbé bẹ́ẹ̀ sì Àkúrẹ́ mo gbé. tálẹ̀ ní pé tó bá gbẹ̀yàn nílé ẹ̀ pé kò lè wá. Gani ni sọlá bẹ́ẹ̀ mo lè sọ ṣe mo sọlá láì. Gani èwo. Gani Adams wọn ò bí dá àgbọ̀dẹ kí ló rẹ̀ wọn ò bí sẹ́ẹ̀. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o kì í ṣe mi o. ìlú kò lè kọ́ lẹ́sẹ̀ sí ìlú àgbẹ̀yọ́ lọ kọ́ lẹ́sẹ̀ kì í wá síbi sọ̀tọ̀ kì í wá sí ìlú bàbá lákòókò bí kì í wá síbẹ̀. abá sínú. ẹ̀jìnbọ̀dù tó bá wá láti Amẹ́ríkà bó wá láti èkó tó bá gbọ̀sẹ̀ méjì nílùú yẹn kì í náà bá gbé. nílùú ẹ̀ lárídìí àkókò. nílùú Gani Adams anybody tó bá ẹgbẹ́ ìlú iṣẹ́ mọ̀ káyé ti lu yára online ló ti sọ yìí. kábíyèsí. anybody tó bá wá láti travel tó wá sí ìlú Gani Adams tó gbọ̀sẹ̀ méjì táwọn fúlàní bá rí pé bí tuntun ni wọ́n gbé bàbá fúnra ẹ̀ lè wọ nílùú yẹn kó sùn láti nara. ọjọ́ Wednesday mànífẹ́dẹ̀ Ìgbòho ti wà nígbòho. bó ṣe sọ yẹn Ìgbòho kọjá báyẹn ó ké mo tún bọ́ wọ́n níbi tí bàbá fi ń dájọ́ tẹ́nísì wọ́n ti dé kò jẹ́ ẹ̀rọ tó ń bẹ́ẹ̀ bí nǹkan mọ́ra tó wọ̀ láti bẹ̀ yẹn ló wọ̀ lọ́dún yẹn. tó Ìgbòho ń jẹ́ nìkan tó jẹ́ pé ẹnìkan á kàn sọ pé mo ti ń tẹ̀lé tí mi ti fọwọ́ kan mo ti ń wò kì í ṣọdún mẹ́jọ. but wọ́n ló ń ja ẹnu ní náà. Jánu Ìgbòho jánu kẹ̀. Mo ń gbàládùn àgùnbà tó sọ pé ó jánu. Kọ́lọ̀ ló kó. ṣé ẹ ti rí fíìmù. Tó bá jẹ́ fíìmù Àkúrẹ́ yẹn nìkan tó ṣe ní Abásílò ṣé ẹ ti rí fíìmù Ìgbòho rí ni. Mo rí l'Àkúrẹ́ ní Àkúrẹ́. Eléyìí tí mo sọ l'Àkúrẹ́ mo sọ mo ní kán ágì kò sẹ́ni tó lè ágì o. Ìjọba Ọbásanjọ́ bí i 2007 àbí 2004 níjọba Ọbásanjọ́. L'Àkúrẹ́ ni ọjọ́ yẹn mo kọ́kọ́ confam pé kì í ṣe lẹ́nu. Ibi tí mo kó wa ìjọba Ọbásanjọ́ èyí dẹ̀rọ̀ bóyá wọn ló ṣe tì ó ní àìdí ìgbà yẹn. bẹ́ẹ̀ni. àwọn ọlọ́pàá gbogbo tó wà náà olùdẹ́jọ́ 5,000. kábíyèsí. bàbá burúkú Ìgbòho yìí wọ́n yìnbọn sí kì í ṣe nǹkan tí mi rí òbí wọn sọ fún mi òkú wà ń bẹ̀. ẹlòmíì ọjọ́ kẹta ló ṣe ẹ̀rọ mọ́ ẹ̀. ó dẹ̀ wọ ló gbé bàbá Ládọjà kúrò ń bẹ̀ yẹn kì í ṣètò mo nǹkan tí mo ọjọ́ yẹn mo ti gbà fún ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tó wá sọ̀rọ̀. wọ́n bá ń sọ gbogbo lóṣèṣì ẹni tó bá gbé ájú ọ̀wọ̀ náà ti tọ́kùn gbogbo lóṣèṣì pátá. bẹ́ẹ̀ni. ó wá lọ́wọ́ ó kúrò lọ́wọ́ àwọn ọmọ wọn tí mọ̀ kó kúrò lọ́wọ́ tó bá ń ṣe jàgídí àgbọn wọn ni wọ́n pe Sunday sí wàá dìde kúrò bí tọ́jú rẹ̀ dìde. Wow. kìíní kan wà táwọn
táwọn ọmọ wọn máa ń wò wọ́n ní ogun kì í jẹ ọ̀wọ̀ àtàyè ìwọ ọ̀wọ̀ ibi tó le ó gbàbẹ̀ ó rìn kọjá ó rìn lọ sàlẹ̀ wọ́n gbé sínú mọ́tò ó lọ Ìbàdàn wọn ò tí ì mọ̀ tó ti lọ àwọn mímí kò ló gbé wá ìgbà tó ń gbé wá sí Ọ̀wọ̀ tó bá ti ń ṣe níbi tó ní ìrìn tí wọ́n ti gbó ẹlọ́ wà á dìlítì ní torí bọ̀bọ̀ bàbá mi kan ó kọ kí níwá lórí mẹ́sẹ̀gì ó ní Gani is not a Yorùbá man I'm from Ondo State Àkókò. ṣé Yorùbá nìyẹn ni mo ní kò lè lọ sí ìlú ẹ̀ lásùn lọ́ra mo ti sọ lórí láìsí rí mo tún lè gbógun mi síta kí tún sọ àwọn ọmọ Àkókò ìlú ẹ̀ kó wá jù ẹni tó lọ lù ìlú yẹn kó sùn lásùn lọ́ra kó lè lọ́dẹ̀ ìlú ẹ̀ kò bá ti kò lè lọ́dẹ̀ ni kì í ṣe kọ́ bá mo sọ ẹ máa gbé yòókè mọ̀ pé ẹnìtì tó bá ti jọ ńlá tó bá fẹ́ parọ́ mọ̀ bí wàá ṣe pálọ̀ ńlá máa parọ́ lọ́la wàá gba ìlú ẹ̀ láàrin ní Àkókò bẹ̀yẹn Gani Adams ò lè lọ́bẹ̀ ó sùn láti lọ́ra wọ́n ń gbé yòó mọ̀ kẹ́bì ni tọ́rọ̀ bá ti jọ̀rọ̀ Ìbàdàn òkè òkun Ìbàdàn lọ́run yẹn lẹ máa ń gbọ́ lọ́wọ́ àti wọ́n gbogbo bàtà ṣe ń gbọ́ lẹ́kìtì lóńdó stéètì ní ìlú ilé Ìbàdàn ó ti ń ṣẹlẹ̀ lóńdó stéètì gbogbo orí láti bàtà kẹ́tì ti kú ṣe ìsinmi wà dé ni wọ́n ń gbẹ̀yàn Fúlàní ń gbẹ̀yàn tó ń bá sùn tá lóyún tá bímọ. Ìyẹn Sunday ló lè gbà wá lẹ̀ kọ́ ń lọ kọ́ ń gbọ́jọ́ orí lẹ̀ ẹni tó lọ́n bá sọ pé ó fi òun lòún dúró tì ẹ jẹ́ ká parapọ̀ ká dúró tì kọ́ ń fi nọ́mbà lẹ̀ ẹni yóò fún ẹ lówó pẹ́ẹ́tẹ́ yóò fún ẹ lówó kíníkan wọ́n dẹ̀ bí ẹjọ́ bí èrò ṣeré lè yamayama ṣáṣádà ìlà tó máa lọ báyìí tí Fúlàní á máa wọlé tán máa bá àwọn yàrá sùn tẹ́tí kọ̀ọ̀kan nílé ìwọ lọ sóko mọ́. ẹni àfáàsínú ó strong ọ̀rọ̀ tó ń sọ strong yìí o ẹni kò lè sun ìlú Àkókò Arigidi Àkókò odidi Ààrẹ Ọ̀nà Kakanfò tó lọ́mọ ogun bíi 5 million. ẹgbọ́n ó ní 3 bedroom flat tó ń lọ kọ́ síbẹ̀ kì í wá síbẹ̀ ẹni kò lọ bẹ̀ kó ṣe fídíò kó fún bẹ̀ lọ́jọ́ méjì bóyá kìdínápà ló wá gbé fúnra rẹ̀. ó mọ bó ṣe rìn àárín ìlú ló lọ tọ́lé sí wọn ló ń tọ́lé sí Màgòdò. ó mọ̀ lọ́mọ ogun 5 million. 5 million mi kàn lè sọ pé kọ́lọ̀ jẹ́ kó pàdé Sunday Igboho ni. àwọn èmi tí mo sọ̀rọ̀ yìí ọmọ Ọ̀wọ̀ ni mí o àwọn OPC tó wà lọ́wọ́ tí ó bá lóun ò mọ̀ mí kì í ṣe OPC tó bá ti wà lọ́wọ́ tó bá ti lóun ò mọ̀ mí ìnídì ni kì í ṣe OPC. tó gbogbo wọn lánàá àjọmọ́ rárá gbogbo wa lánàá kò sí kankan wọn ní kankan. Kábíyèsí Ọlọ́run. ẹnu náà ẹnu. ẹ bá mi kí Janujanu ọ̀fọ̀ Oòduà gbókù iṣẹ́. ẹ má tó ṣe ṣe kí. òjíṣẹ́ ìgbà tí wọ́n máa fún ẹ lówó kó tó ṣe ẹ̀gbà àwọn fámìlì ẹ̀dẹ̀ àwọn ẹbí ẹ̀dẹ̀ wọ́n gbé ẹjọ́ yòó lẹ́ ṣe wọ́n máa ṣe nìkan. ọjọ́ wo ni ìjọba ọba tó lẹ́gbẹ̀ẹ́ pé lọ́jà tí ẹ̀ tún ṣe nǹkan kan nílùú ẹ̀ kó jẹ tẹ̀bí tó ń lè gbógun báyìí ó ní evidence ó ní ìlú òun. bẹ́ẹ̀ bá tó wọn wá òun ò ní gbà o. ibì kan wọ́n ń pè bẹ̀ ló ní Iyọ̀ kò jìnnà sí ìlú Gani Adams lẹ́kìtì. bẹ́ẹ̀ni. àwọn kan ti mú bẹ́ẹ̀ inú máa bí mi àwọn kan ti mú bẹ́ẹ̀ láti wọ́n ti lọ sí ìmọ̀ tí báyìí wọ́n fi wọ́n lẹ̀dẹ̀ ní ìlú. àwọn ti ràgbọ̀ ní gbogbo yìí sọ́jọ́ everybody ń sọ lọ́la. Daniyọ. ẹbí ẹ̀tọ́ ń kó bẹ̀yẹ o sísà ní kárọ̀. so wọ́n mú yàn tó ń ṣẹlẹ̀ lóńdó state lẹ́kìtì state àwọn alábìlẹ̀ wọn kò sọ́lọ́ láàyè ni. bẹ́ẹ̀ni. láàrin ìgboro níbi tákẹ́tì kọ́lé sí níbi àwẹ̀ ẹni yẹn ṣe sí láti Amẹ́ríkà bó ṣe ohun wọnú kọ́ńpáǹdẹ̀ ó jọmọ gbòòrò ni ṣe mọ̀ káwọn kìdnápà ìwọ́lẹ̀ ti wà ní ilé yẹn. Kábíyèsí. àwọn ẹbí ẹgbẹ́ sígẹ̀tì ló wá yìnbọn fún ló wá pariwo ẹ má sílẹ̀kùn ló ti ẹ̀sà ló ti àṣà lọ. ọjọ́ kejì gbogbo ọdún tó fẹ́ ṣe ní Ọ̀wọ̀ kò ṣe ó rọra kó ẹrù ẹ̀ kó lọ lo ilé tó kù nínú ìṣe ẹ̀ l'Àbújá ló kù. irú ẹni bẹ́ẹ̀ yẹn tó lè padà wá sí Nàìjíríà lọ́dún mẹ́wàá lẹ́yìn báyìí. Kábíyèsí Ọlọ́run. torí pé ó gbẹ wọn kò fara rọ ilẹ̀ Yorùbá ó gẹ́gà sí bí tí ó sábà wá lẹ́nu tó lè jáde tó lòun sí àwọn èmi bí mo ṣe wà yìí tábà ṣe léèmí báyìí tí bá mọ̀ pé tọ́ bá fi òkúta dùn mí kò ní ìgbàgbé wájú máa wà o ọjọ́ wa fi ìlú ẹ̀rú ẹ̀kọ́ ní mí o. orí ẹgbẹ́
abáàsì ni wàá máa sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń jù lẹ̀ lórí online ó dẹ̀rù gbà mí o kẹlẹ́ yẹn kan ò lè sùn lú ẹ̀ ok àtúnṣọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹ o lẹ́nu ojúlówó ọmọ ọkọ another one ti pè hello bẹ́ẹ̀ ni ok ṣé ẹ fẹ́ bá wa dá sí ni. This is a united Yoruba fight. Yorùbá nìkan. United Yoruba fight. Struggle. United Yoruba achievement. United Yoruba. Gbogbo wọn tá a bá lè lò fún. ok Lẹ́yìn láti àná wa were all Igbos. Yes. síbi àtijúlẹ̀ kan. There are voices with authority. Okay. Fọwọ́ sí. Kì í ṣe ewé àti egbò. kárí Àwọn gbólóhùn kan wà tọ́lọ́run lọ́wọ́ sí. kábíyèsí Olódùmarè. How can somebody ọ̀gá mi Bobby. military officer tí ò ń ṣe gbogbo yín ló gbé àwọn ọlọ́wọ́ náà. wọ́n fún ní 2 hours. Táwọn mùjẹ̀mùjẹ̀ bẹ́ẹ̀ gbọ́rọ̀ sílẹ̀ rí. káyì Ń bọ̀. káyì jánu ọ̀pọ̀ Oòduà. Oh my God. My God. Ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún wọn kan náà. ok sir owó ní ká kí dúpẹ́ owó. Nígbà tí Àkàlàmàgbò ń ṣe prógráàmù kan. ok sir. Pé àwọ̀ kan wà láàrin ẹ̀yin àti. awọ kọ́ à ń la ọ̀rọ̀ yíra wa ni. ẹ mọ̀ pé àwọn ọmọ Èkìtì àwọn ọmọ Èkìtì àti Oǹdó alágídí díẹ̀. Mo mọ̀ ẹ ní sùúrù kókó bà mí ní jẹ́ ó yẹ kí n ti pè yín. ok Bí o mọ bí tí mo ti máa dá sí tó ní o fẹ́ mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. Mo máa ń rí lẹ́yìn pé ẹ̀yin méjèèjì kankan náà lè ń jà fún. Pé inú kan náà lẹ́dẹ̀ ok ìṣe káàkiri gbọ́dọ̀ sórí máìkì ká máa sọ kú sọ pé kán bá mọ̀ pé mo mọ̀rọ̀ sọ no. ok Ẹjọ́ náà ò bá kú ní akitiyan kò lè ṣe é. thank you sir. So inú mi dùn pé ẹja wọlé lórí ẹgbàgbé ẹ ṣe rí agbára ìṣọ̀kan. Ṣé o pé igi kan ń dágbó ṣe Ìgbòho ẹ̀yin tẹ́ wà lẹ́yìn náà ló jẹ́ kó jẹ́ kórúkọ yẹn kó máa tàn sí. thank you. Yes, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ ń fi lẹ́yìn rọ gbogbo àwọn Yorùbá gbogbo bí tí Yorùbá kù tó bá dé pátápátá kó máa fàdúrà àwọn Yorùbá nation lọ́wọ́ kó máa fàdúrà àwọn yín lọ́wọ́ kó máa fàdúrà àwọn Sunday Igboho lọ́wọ́. Pé ó lè jẹ́ ibi tí pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ náà ti ń gbọ́ ó ṣe é ṣe kó jẹ́ ibi tí ìtúsílẹ̀ Yorùbá ti máa bẹ̀rẹ̀ lélẹ̀. Láti lánàá ń sìn ní house everywhere lórí gbogbo àwọn channels. Àwọn àgbáyé gan-an wọ́n mọ̀ ètò Nàìjíríà ju àwọn ọmọ tó ní àwọn ó ní dátà láti wo gbogbo nǹkan tó ń lọ. bẹ́ẹ̀ni Ọ̀rọ̀ tó ń lọ yìí ṣe èèyàn mi ò tí ì gbọ́ látà náà. bẹ́ẹ̀ni olójó kí n jí jáde láàárọ̀ yìí. Torí kò sí dátà. Ìwọ bá ká dátà kékeré tó bá ní nǹkan mí ló máa fi sáré wò wọ́n tó tún pa fóònù wọn. Tó àwọn àgbáyé ó mọ ìtàn wa jù wá lọ. àwa ọmọ jánu. Èmi ní ìgbàgbọ́ wípé ìtúsílẹ̀ ti bẹ̀rẹ̀. thank you. Kò ní sú yín kò ní rẹ̀ yín. ẹ ṣé bàbá mi ẹ ṣé gàdá. Kò ní sú yín kò ní rẹ̀ yín. ẹ ṣé bàbá mi. Àkókò fact this time gan òun ló yẹ ká wá tán tentacles wa láti wo gbogbo nǹkan tó ń lọ láti kíyè sára. Nǹkan tí wọ́n fẹ́ gbọ́ òun náà ti gbọ́ lẹ́nu Ìgbòho yẹn. Wọ́n fẹ́ kíní yọ láti òkè wá ni wọ́n fẹ́ kó sọ ọ̀rọ̀ tó máa lè rí ṣùgbọ́n mú pé òkè àgbà nǹkan tí Tinubu lò fún ẹ. Gbogbo ọkọ tó fẹ́ gbọ́ wọn ti gbọ́ ń sùn káwá wo àrà tó fẹ́ dá. Èèyàn ó ń sọ fún DPO pé DPO ìwọ̀gbọ́n gbà bọ̀dẹ̀ ìyẹn DPO jìnnà. olú ọmọ Ògbómọ̀ṣọ́ ni yín o ìyẹn ní pé Yorùbá náà nàá yín o kẹ́bí Fúlàní bá bá mi lọ́wọ́ owó ẹ̀jẹ̀ ni o. Tó
láwọn fóònù DPO mẹ́ àwọn tó ń ṣe kiri fóònù nọ́mbà wọn wà lọ́wọ́ ẹ̀. kábíyèsí Ọlọ́run. tó bá trace àkáǹtì ẹ̀ ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn. tó wọlé sí àkáǹtì ẹ̀ wọ́n trace ẹ̀ mọ̀ pé ó lọ́wọ́ sí. ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn ẹ má jẹ́ ká yìí lọ bẹ̀ yẹn ṣẹ́ gbọ́ mi ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn. àṣìṣe ńlá ni sẹ́yìn bẹ́ẹ̀ ni àlẹ́ gbogbo ìkọ́kọ́ fẹ́ gbọ́ náà ti gbọ́ yẹn ó sọ fáwọn ọmọ ìgbòho ẹnìbọ̀dì ní ìjọba bá tó lọ́wọ́ sí ó ràn wọ́n lọ́wọ́ nǹkan báyìí la máa fi ṣe yìí ó lè tún sọ fáwọn ọmọ yẹn bẹ́ẹ̀ èyí ni àṣegbẹ̀yìn ẹ tí wọ́n sílẹ̀ àṣegbẹ̀yìn lélẹ́yìí kí ló kù tó fẹ́ tí wọ́n ti tẹ́wọ̀n àwọn tó ń mú wọn kiri pé kí ló kù tó fẹ́ wọ́n ti gbé gbogbo ẹ̀ sí i. sẹ́tọ̀ wà ní ṣé jàdíjàdí ní Sunday Igboho lóòótọ́. ìṣòro ètò ààbò Nàìjíríà ọmọdé ní bẹ́ẹ̀ ni tó ní ògbógbó lọ́wọ́. Sunday Adéyẹmọ ẹ ṣe bàbá mi. ọba ìlú tí wọ́n sọ yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò jẹ́ kó jẹ́ pé ní ìsọ́ọ̀tì tó dáadáa dé tani ìjọba. àwọn ajínigbé yóò máa wọ̀ ṣe tí bàbá wọ́n mi. máa fi ṣe pé ní ibi ìdàgbà máa bá mi rẹ̀ Sunday àmì àtẹ̀yìn náà bá mi àmì àtẹ̀yìn náà. Tinubu ṣẹlẹ̀ lọ́wọ́ oṣù kẹfà ní Sunday Igboho ní Tinubu bẹ́ẹ̀ ẹ ṣe bàbá mi ẹ ṣe gàdá. Tinubu ṣẹlẹ̀ àwọn ajínigbé wọ́n ti tà ní gbé lẹ́yìn náà bá fẹ́ pè wọlé. lórílẹ̀-èdè Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá Sunday Igboho bínú tán ó parí tí ó níwèé yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o nínú ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ kó ṣẹlẹ̀ ní pé àwọn ajínigbé àti inú fídíò yẹn. ẹ káàárọ̀ sọ ọ́. ibi tí Sunday Igboho ti ń bá àwọn bàbá lẹ́kìtì. àti tí mo fẹ́ mi àti ìgbà mo ní ìlú tuntun máa ń lọ. ìdílé ìṣó. àwọn máa ń dá àṣẹ pé Sunday Igboho tó ń sọ̀rọ̀ pa ẹ̀ àárí. wọ́n máa fẹ́ mi wú ẹbí mi. ẹ má fẹ́ mi wú agbẹ̀bí ní ilé sọ́kùn wọn lọ tẹ̀ ètè pa wọn. kí ló lè ṣe o tẹ̀lé bínú ó jura wọn lọ. yẹ̀yẹ́ yẹ̀yẹ́. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi àmì bàbá. ok. mo kọ̀fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára gbogbo èèyàn lè gbọ́. ok. ẹ máa ṣe ìpèpè tó máa lé káwọn ọmọ Yorùbá tó máa lé káwọn ọmọ Yorùbá ká wọ́n gba owó ẹ̀ a máa gba owó ẹ̀ ṣe ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà. ẹ má kọ̀ dàbẹ̀ ń tẹ́ sọ́lá bí aṣọ tẹ wá sọ̀rọ̀ àwọn kọ́mọ́tà tó bóyá àbí bàbá mi ti ṣá ẹ̀ wá ẹ máa ṣe ìkọ́kọ́ pa mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa ṣe òkùnkọ́. ètò ẹ̀jẹ̀ ni pé ẹ máa gbé àwọn ìmọ̀ kan dìde wọ́n lè jẹ́ márùn-ún wọ́n lè jẹ́ mẹ́ta ìṣe gbogbo àtúntò náà pọ̀. wọ́n máa lọ sí Ogun State ní IDB tí ìyànà bá ń sọ ìgbà ọmọ ìka ní ìlú lè kárí lẹ́gbẹ̀ẹ́ arigidi. bẹ́ẹ̀ ni mo sọ fún un. ẹsẹ̀ láwọn akóyè. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ààrẹ fẹ́ pa torí àwọn ṣèyàwó mẹ́ ẹ̀gbọ́n tí wọ́n bí mi tẹ̀lé ọgbàgbé àkókò ló ti lọ́kọ. ó parí. so ẹ máa gbé àwọn ìgbìmọ̀ kan bí àwọn mẹ́ta bí àwọn márùn-ún dìde wọ́n á lọ ṣe ìwádìí Gani Adams bó ṣe dé ìlú yẹn fún ọgọ́mọ. ọgọ́mọ kan kì í ṣọ̀rọ̀ orí o sódà ṣe rí ojú tí mo ń lọ ilé ìjà bàbá kí gbogbo ọmọ ìlú máa gbọ́. mo lórí ni bàbá àgbà kó. kí wọ́n kọ̀ tí ibi ìkọ́kọ́ tiẹ̀ dájú. ṣe rí ìdí tí mo fẹ́ sọ ilé yìí pé
tẹ́lá ní pé Gani Adams ó ti dìtìbò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ Yorùbá kábíyèsí tí wọ́n Ọlọ́run. ṣe èrò sí ilẹ̀ Yorùbá. Àwọn yẹn ò mọ Gani Adams délédélé. Ọmọ ọkọ Yorùbá dẹ̀ ni wọ́n. Ṣé mi sà sọ wọ́n máa ṣe ìwádìí yẹn báwo ni Gani Adams ṣe dé Arigidi? Ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ ní Arigidi? Níbo ni agboolé ẹ̀ kí ni oríkì ẹ̀ ní Arigidi? Èmi sẹ́ni bá yín sọ̀rọ̀ sí láì ọmọ ilé páànù gbọ́rọ̀ lèmi gbogbo ẹni wọ́n ti sọ ọmọ ilé páànù ọwọ́ mi má gbogbo tí bàbá yìí sọ ọwọ́ mi lè kúkú lẹ́lẹ́ o èmi kọ́ mo sọ o. ọmọ ilé páànù gbọ́rọ̀ lèmi ọmọ olókè méjì takọtabo káre bàmí. ọmọ aṣọ àkọ́kọ́ rìgbòrìgbò bẹ́ẹ̀ ni sọ fún mi. káre. So wọ́n máa ṣe ìwádìí yẹn láti lọ ṣe ìwádìí Sunday Igboho. Báwo ni Sunday Igboho ṣe dé Igboho? Ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀? mọmọlé bàbá ẹ̀ mọmọlé ìyá ẹ̀ ní Ìgbòho. Ẹ̀rọ o àgbàyìnbó àwọn Yorùbá àgbàyìnbó. Ìṣèjọba program. Wọ́n bá gbé méjèèjì kẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Táwọn ọmọ Yorùbá wà wípé òkè ta lọ́mọ ọkọ ta lọ́mọ àgbè láti gbàgbà. ìwé tẹ̀ ń sí láàárọ̀ mi ò lọ́wọ́ sí o. Mi ò sọ pé kẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ Yorùbá lè fi bá sọ̀rọ̀. Gbogbo ọmọ Yorùbá pàtàkì àgbáyé lè fi bá sọ̀rọ̀. Kí ni Fúlàní ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Ondo State. Ní Arigidi tẹ́ bá rántí pé ọmọ Arigidi ni bọ́ọ̀ tí wọ́n jágbà ní ọ̀tún lọ sí Àbújá. Bẹ́ẹ̀ni Pẹ̀lú àbúrò ẹ̀dá mo sọ ní program lánàá. Mo ń wò ó pé ṣé Gani Adams ṣé Gani Adams tún respect kí ìjọba fún àwọn láti ẹ̀kọ́ tó lè trace bọ́ọ̀lù yẹn. Bẹ́ẹ̀ lọ. Ẹ wo bí àwọn Fúlàní ṣe ń fi àwọn ará Àkúrẹ́ ó ṣe ń tì wọ́n lákàlàkà. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn bí wọ́n fẹ́ máa ṣe program yẹn lò. Bọ̀tẹ̀mí sọ ilé kí gbogbo ọmọ Yorùbá lè gbọ́. Nǹkan tó bá máa tọ̀ ẹ sọ síta àgbà owó ẹ̀. mo ti wá bàbá mi mo ti wádìí ìyẹn ti pẹ́ tẹ́mi bá máa bá ìyàjà máa wádìí ẹ̀ délédélé ni èmi níbi tí mo bá ìrìnàjò mi dé ilé ò gbọdọ̀ parọ́ ṣe gbọ́ mi ẹ má jẹ́ kí sílẹ̀ kalẹ̀ kòkó láàárọ̀ yìí we are celebrating the achievement the another great achievement of Sunday Igboho the ààrẹ janujanu of Oòduà land ma mo dáhùn. àwọn kan mọ̀ pé májà sọlá lọ́wọ́ fi ṣẹ́yìn ní. kábíyèsí Ọlọ́run. bàbá wa Tinubu number 1 of Nigeria. bàbá Tinubu gan dípá Tinubu gan mọ̀ pé Sunday Igboho lọ́wọ́ fi ṣẹ́yìn ní. kò yẹ yín sìn. gbogbo àwọn aláṣẹ tó jẹ́ ọmọ Yorùbá mọ̀ pé Sunday lọ́wọ́ fi ṣẹ́yìn ní. kábíyèsí Ọlọ́run. Òbí kankan tó lè ṣe sí ní pé kó gbà fún ó lè fún láyè kọjá kó ju tẹ. kábíyèsí. Torí pé kí ni iṣẹ́ tó bá ṣe yẹn náà ó máa kó àwọn ọmọ àwọn yẹn fún ara wọn kó lù ewu. Ó sọ fún ọmọ ní world media ní láàkíyà kó tó di pé àrùbá kò ní ṣẹlẹ̀. Ájí àkùnrin àrà ní oníbola fún jásì tí màdámù ẹ̀ bá ń gbọ́. Mo sọ fún ọmọ ní ìgbà yẹn. Ọ̀rọ̀ yóò sì fẹ́ sí báyìí. Mo ní bàbá Tinubu ó sọ̀rọ̀ ẹ̀ prógámù yẹn gbọ́n pàtàkì gbogbo gbogbo ló wà lórí prógámù mo ní Ìgbòho mo ní bàbá Tinubu mo ló ní ìdí Sunday Igboho mo ló máa ní ìdí Sunday Igboho òun dẹ̀ ló máa rescue ẹ̀. Ájí àfihàn àrà sọ pé ìbò la fi jásì mo ní kẹlẹ́ kọ̀rọ̀ yìí sílẹ̀. Ìgbà tí mo gbọ́ pé bàbá ti jáde di òòṣà wọ́n jọ wọlé wọ́n jọ wò ní ọ̀rẹ́ rẹ̀. Máa sọ lánàá yóò fi iṣẹ́ yẹn rán. kábíyèsí. Ẹ kó àwọn èèyàn tá a nílẹ̀ Yorùbá
àwọn pọ́pẹ́tì kàkàkàkàkàkàkàkà tó yẹ kó jáde kó jà fún wa jáde wọn kọ́ jáde wọn lè sọ̀rọ̀. àwọn politicians kò lè sọ̀rọ̀. politicians náà ló máa pàdé fún Fúlàní tí wọ́n jẹ̀ dá ló. kì í ṣe pé bóyá májàpẹ̀lá ń lo oògùn àbẹ́mìtì èèyàn tó lọ́ọ́ bá òun lọ́ọ́ fi ṣẹ́yìn rán láti gba Yorùbá kúrò nínú ẹrù ọ̀fọ̀ yàmàmámá ìlú àwọn Yorùbá wà. bàbá mi nígbà tí àwọn fídíò tí Sunday Igboho sọ wípé mo fún wọn ní 2 hours tó fún wọn ní lógo Awólọ́wọ̀ kí ló wá sọ́kàn yín. ìgbà tí mo wo fídíò yẹn mo wá rẹ́rìn mo ní ọ̀rọ̀ tí òṣà ń sọ̀rọ̀ yìí àwọn ọmọdé máa rò pé eré ni o. tẹ ẹ bá wo àwọn Fúlàní tó ń bá sọ̀rọ̀ ń bẹ̀ yẹn tó bá wo fídíò yẹn dáadáa tí kò tó tó bóyá jìnnìjìnnì ti bò wọ́n. tí kan tó fẹ́ mi ẹ̀kọ́ wọ̀ ọ́ta ẹ̀ ẹ́ di pé àwọn Fúlàní yẹn ẹ má bínú sọ̀tún sọ gan wọn ò lè sọ sókè dáadáa. bẹ́ẹ̀ jìnnìjìnnì ti bò wọ́n ni. kìnìún lọ fẹ́ràn kó Ìgbòho lọ fẹ́ràn Fúlàní wọn ń sáwọ́ gbó. These are the people tá a ń pè ní these are the people tó jẹ́ pé tó wọ́n bá wà ní Yorùbá wọn máa ṣe bí kìnìún wọ́n máa rí kìnìún tó ju kìnìún lọ. kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ló já bàbá yẹn bẹ́ẹ̀ kò ń ṣe kankan. tó bá bá pé ní let me understand what you are writing. tó bá jẹ́ kí ẹ lè ní ìyí nígbà tí Buhari fi rán àwọn ológun wá sílé wọn nígbà yẹn wọ́n á mú balẹ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ń ọ̀tá ẹ̀dá ìfowájú ẹ̀ lọ. kábíyèsí. ẹ wò ó bàbá Èkìtì ẹ sì lọ wọ ọ̀rọ̀ tí mo sọ fún yìí gbogbo àwọn tó ti tẹ̀ májàpọ̀ lápátápátá ẹlòmíì á jẹ ìyá ẹ̀ ní gbangba ẹlòmíì inú kọ̀rọ̀ ló fi máa jẹ ìyá ẹ̀. kábíyèsí Ọlọ́run. kò ní lè sọ síta Oríyọmí jàpọ̀ ló kẹ́rí gbogbo ìfọ́ tó tẹ̀lé Oríyọmí rẹ̀ mo kàn rẹ́rìn-ín. Oríyọmí jẹ́ ẹnìkan tó gbé platform ẹ̀ láti wọ́ọ̀ṣì Yorùbá nation down. ó ti ṣe program tó tẹ̀lé tẹ́bá lọ padà ronú àwọn program tó ti ṣe. mo wá wò pé ọmọ ìwọ ni báyìí ọmọ ìwọ ni Sunday Igboho ṣé kí máa lè ké báyìí. jọ́ọ̀bù kan ó ti ní admission tó fẹ́ gbé gómìnà kò fẹ́ jẹ́ ìwọ ọ̀pọ̀ lè fún Nàìjíríà ṣe kò sí bàbá láyọ̀ tó lè fún Nàìjíríà yìí. bàbá Tinubu máa tó kọ́ iye ọ̀sẹ̀ ẹ̀ ní bóyá kó tó parí kọ́ iye ọ̀sẹ̀ ẹ̀ lábálágbó bóyá láàrin méjì ni o lágbo máa rí. sọ́nà mi yẹn ṣe kò sẹ́ni bàbá Tinubu gbọ́dọ̀ fẹ́ Nàìjíríà lè ṣe fún ṣé àwọn ọmọ tó fẹ́ máa bá ìpínlẹ̀ lélẹ̀. kásìkò lọ́gbọ́n kásìkò wà bẹ́ẹ̀ àbíṣẹ̀ sí máa ṣé wọ́n ní bóyá ní Yorùbá máa ń lo oṣù mẹ́fà bẹ́ẹ̀ ni tọ́jú ìdébí ẹ̀ Yorùbá láwọn ẹranko wọ̀nyí. so bàbá Tinubu mọ̀ sọ wà níbẹ̀ wẹ́n àwọn kan fẹ́ àbí wọn fẹ́ àti ọlọ́pàá sọ pé àṣìkò tó fún Yorùbá láti lọ but bàbá Tinubu ní tẹ́ẹ̀sì tó wà náà ní agbọ́dọ̀ kúrò bàbá máa ń wọ̀ torí bàbá gan ló fẹ́ ní ìṣèbọ́dí náà ìkan tó rẹ̀ láti tẹ́kọ̀ bá ẹbí wẹ̀ láwọn ẹranko wọ̀nyí. so Ìgbòho lọ́nà fi ṣe èyí lọ́nà fi ṣe ẹ̀yìn ọmọ Yorùbá ọ̀ríjínà tẹ̀lé Gani Adams ẹ mọ̀ pé ẹ mọ̀ Gani Adams délédélé yìí ẹ má yí àwòrán sí Ìgbòho torí Gani Adams kò wọ́n tiẹ̀ brọ́dà wa lọ jẹ́ sísà wa lọ jẹ́ ẹ lọ ronú lẹ́ẹ̀mejì tẹ́ ẹ wo ìgbà tó náà fi ṣẹ́yìn náà tẹ́ ẹ dùn ní fù Gani Adams sí kí náà ní akọ́gbọ́n ìpínlẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń pa ọmọ Ondo State ibi tó ti wá wọ́n dẹ̀ ń pa èèyàn wọ́n dẹ̀ ń jíyàn wọ́n dẹ̀ ń almost every day. ẹ wá sọ pé. wọn àti sign letter mi. ó lọ pé kò lọ́rùn. ẹ ṣe bàbá mi. bàbá Èkìtì
àṣẹ lè tẹ̀lé ọ̀rọ̀ jáde Àṣẹ tẹ̀lé. mo tẹ̀lé láàárín ẹ̀yìn òun ló yẹ ká máa pè ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ ni àṣẹ òrìṣà òkú tẹ̀lé ọ̀rọ̀ tó sọ yìí. Níbo ni wẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ láti gbà tí wàhálà ìdààmú tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tó àdúrà. ó dẹ̀ sọ̀rọ̀ pé mo fún Bàbá yín mi 2 gbogbo hours. ọ̀rọ̀ tí wọ́n dá Tinubu lóhùn tí wọ́n dá ọ̀rọ̀ láti Tinubu lóhùn. àwa ọmọ líle Sunday ọmọ líle ni Ìgbòho ọmọ líle ni. Ẹ̀mí wọn ò gbé májàkọ́lá máa ń sọ̀rọ̀ kan pé gbogbo ilé ìgbọ́n wọn tètè ẹ̀mí wọn ò gbé ẹ̀mí wọn ò gbé ẹ̀mí wọn ò gbé ọ̀yọ́kẹ́ gbẹ̀gbọ̀n ọmọ oríyìn tí kò jẹ́ bẹ́ẹ̀ni ọmọ oríyìn tí kò jẹ́ ṣé bàbá mi kó ṣe calm down wọ́n jẹ́ kó ṣe security normal ó máa favour àwọn náà kó jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó ṣe kó sì kí àwọn èèyàn gbàtí fàdà mo lè fi àkókò yìí mo fi kí gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé bàbá òòṣà pátápátá ní ṣíṣe o Àmì àṣẹ ìlú ẹ má bàa bọ̀ ọ́ rí o àmì àṣẹ lágbára ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àṣẹ ojú gbogbo ọlọ́run pé mi Àṣẹ. iṣẹ́ wa ò Yorùbá ní kí no ọ go back ẹ ṣé bàbá mi ẹ ṣé gan. Yes. àló jura wọn lọ kò ṣẹlẹ̀ rí òní bàbá yẹn ti sọ ẹ kéèyàn kò ní mo fún yín ní 2 hours 2 hours kán dẹ̀ gbé onítọ̀ kán gbé àwọn kán gbé wọn lẹ̀ nígbà tán lọ kó wọn ní wọn. ọmọ kan lè rí tó ju ẹ. ẹ kú Àjàyè ṣẹ́ńgbọ́. Ọlọ́run ṣe wo ṣẹ́ńgbọ́ Ọlọ́run ṣe wo ẹ kú Àjàyè. òun ló dì mọ́yọ̀ sẹ́yìn. àló yàtọ̀ síra wọn tá a bá ronú ká lọ́